Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nínú ilé ẹ̀dẹ̀ ọ̀dà bí ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. A ó di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí òun ni fífi ọrẹ olóòórùn dídùn fún Ọlọ́run. Fífi ọrẹ olóòórùn dídùn fún Ọlọ́run. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Lífítíkù orí kìíní ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta ó dín ní 20. Lífítíkù orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkẹta ó dín ní 20. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín ẹ gbé jáde ká jọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kà á. Lífítíkù orí ìkíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta ó dín ní 20. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé Olúwa sì pe Mósè ó sì wí fún un láti inú àgọ́ àjọ wá pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé bí ẹnìkan nínú yín bá mú ọrẹ ẹbọ wá fún Olúwa kí ẹ̀yin kí ó mú ọrẹ ẹbọ yín wá nínú ohun ọ̀sìn àní ti inú ọ̀wọ́ ẹran àti ti agbo ẹran. Bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ẹbọ sísun ti inú ọ̀wọ́ ẹran kí òun kí ó mú akọ wá aláìlábùkù kí ó mú wá tinútinú rẹ̀ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ síwájú Olúwa kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ẹbọ sísun náà yóò sì di ìtẹ́wọ́gbà fún un láti ṣètùtù fún un. Kí ó sì pa akọ màálù náà níwájú Olúwa. Àwọn àlùfáà àwọn ọmọ Árónì yóò sì mú ẹ̀jẹ̀ náà wá. Wọn ó sì fi ẹ̀jẹ̀ náà wọ́n orí pẹpẹ nìyíká tí ń bẹ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Kí ó sì bó ẹbọ sísun náà kí ó sì kún. Àwọn ọmọ Árónì àlùfáà ni yóò sì fi iná sórí pẹpẹ náà. Wọn ó sì tó igi lórí iná náà. Àwọn àlùfáà àwọn ọmọ Árónì ni yóò sì tò wọ́n nínú rẹ̀. Àwọn àlùfáà àwọn ọmọ Árónì yóò sì tò nínú rẹ̀ àní orí àti ọ̀rá wọn sórí igi náà tí ń bẹ lórí iná tí ń bẹ lórí pẹpẹ. Ẹsẹ̀ 9. Ṣùgbọ́n ìfun rẹ̀ àti itan rẹ̀ ni kí ó sàn nínú omi. Kí àlùfáà kí ó sun gbogbo rẹ̀ lórí pẹpẹ náà láti ṣe ẹbọ sísun ẹbọ tá a fi iná ṣe òórùn dídùn sí Olúwa. Bí ọrẹ ẹbọ bá sì ṣe ti agbo ẹran èyí ni ti àgùntàn tàbí ewúrẹ́ fún ẹbọ sísun akọ ni kí o mú wá aláìlábùkù. Kí o sì pa á níwájú Olúwa ní ẹ̀bá pẹpẹ ní ìhà àríwá. Àti àwọn àlùfáà àwọn ọmọ Árónì yóò sì bu ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n orí pẹpẹ náà yíká. Kí o sì kún orí rẹ̀ àti ọ̀rá rẹ̀. Àlùfáà yóò sì tò wọ́n sórí igi tí ń bẹ lórí iná tí ń bẹ lórí pẹpẹ. Ṣùgbọ́n kí ó sin ìfun àti itan rẹ̀ nínú omi. Kí àlùfáà kí ó sì mú gbogbo rẹ̀ wá kí ó sì sun lórí pẹpẹ. Ẹbọ sísun ni ẹbọ tá a fi iná ṣe òórùn dídùn sí Olúwa. Bí ó bá sì ṣe pé ti ẹyẹ ni ẹbọ sísun ọrẹ ẹbọ sí Olúwa, ǹjẹ́ kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ wá nínú àdàbà tàbí nínú ọmọ ẹyẹlé. Kí àlùfáà kí ó sì mú wá sí pẹpẹ náà
kí ó sì mí ní ọrùn, kí ó sì sún lórí pẹpẹ náà. Ẹ̀jẹ̀ rẹ̀ ni kí ó sì rò sí ẹ̀bá pẹpẹ náà, kí ó sì fa àjẹsí rẹ̀ já pẹ̀lú èérí rẹ̀, kí ó sì kó o lọ sí ẹ̀bá pẹpẹ náà ní ìlà oòrùn lórí ibi eérú nì, kí ó sì là á tí òun ti ìyẹ́ apá rẹ̀, ṣùgbọ́n kì yóò pín in ní méjì jálẹ̀. Kí àlùfáà kí ó sì sun lórí pẹpẹ náà lórí igi náà tí ń bẹ lórí iná. Ẹbọ sísun ni, ẹbọ tá a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Èyí ni òpin ẹ̀kọ́ kíkà náà. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ àkọ́orí, ẹsẹ̀ mọ́nigbàgbé, ó ní ẹsẹ̀ ìkẹsàn-án ìwé tá a kà tán. Lífítíkù orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án, fún àtẹnumọ́ mo kà á lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n ìfun rẹ̀ àti itan rẹ̀ ni kí o sàn nínú omi, kí àlùfáà kí ó sun gbogbo rẹ̀ lórí pẹpẹ náà láti ṣe ẹbọ sísun, ẹbọ tá a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ mọ́nigbàgbé ni ẹsẹ̀ ìkẹsàn-án tó kà báyìí wípé ṣùgbọ́n ìfun rẹ̀ àti itan rẹ̀ ni kí o sàn nínú omi, kí àlùfáà kí ó sì sun gbogbo rẹ̀ lórí pẹpẹ náà láti ṣe ẹbọ sísun, ẹbọ tí a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Èyí ni ẹsẹ̀ àkọ́kàn ẹsẹ̀ wúrà wa. Ẹ jẹ́ ká kọ sí ọkàn kí a sì fi sí àkíyèsí. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kó àbọ̀ sí ẹ̀kọ́ ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Ògo ni fún Ọlọ́run tó tún fún wa ní àkókò mìíràn láti jọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé gan-an fún ìfarajìn yín fún ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé bí a ti ń kọ́ ẹ̀kọ́ náà, á di alábùkún àti alágbára nínú Olúwa. Bí ẹ ò bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù kẹta 2,400 àti ẹyọ 5 yìí, òun ni tabernacle, ìrúbọ àti ètùtù. Tabernacle, ìrúbọ àti ètùtù. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí, tẹ́ ẹ bá gbàgbé, akẹ́kọ̀ọ́ nípa bí Ọlọ́run bó ṣe yí ìtàn ayé àwọn ọmọ Ísírẹ́lì bó ṣe yí padà. Àwọn sáǹsá ẹrú Íjíbítì, bí Ọlọ́run nínú àánú rẹ̀ ṣe sọ wọ́n di ìran àlùfáà, ìjọba àlùfáà àti orílẹ̀-èdè mímọ́. Nínú ẹ̀kọ́ tẹ̀sẹ̀ àkọ́kọ́ yẹn, a sì ṣe àtẹnumọ́ wípé Ọlọ́run wa ó lè yí ìtàn ayé ẹnikẹ́ni padà nígbàkúgbà. Ó lè yí ìtàn ayé yín padà, kó sọ ibi kó sọ di rere fún yín nísọnsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Agbára rẹ̀ ká, ipá rẹ̀ tó. Lọ́sẹ̀ kejì, bẹ́ẹ̀ bá gbàgbé, a rí bí Ọlọ́run ṣe fi ìdí ìwà láàyè rẹ̀ múlẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó pè wọ́n wípé kí wọ́n kọ́ pẹpẹ kan fóun. Ọlọ́run sì béèrè ọrẹ lọ́wọ́ wọn kí olúkúlùkù ó mú wá. Àwọn ọmọ Ísírẹ́lì sì gbọ́ràn, wọ́n sì mú ọrẹ wá yanturu láti kọ́ àgọ́ náà. Dé ìkóríta pé ó pọ̀ jù, Mósè ní láti dá wọn dúró pé ẹ má wulẹ̀ mọ́rẹ wá mọ́, èyí tẹ́ ẹ ti mú wá ti tó, ó tún pọ̀ jù. A sì ṣe àtẹnumọ́ wípé ọrẹ tí ó ṣe ìtẹ́wọ́gbà tó dára jùlọ, èyí tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa nígbàkúùgbà, òun ni èyí tá a fínúfíndọ̀ sí, èyí tá a ṣe tayọ̀tayọ̀, èyí tá a ṣe tinútinú lọ́pọ̀ yanturu f'Olúwa. Kì í ṣe èyí tá a fikùn ṣe. Ọrẹ tó sì tẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa kì í ṣe àfikùnṣe, kì í ṣe aláìgbọ́dọ̀ mọ́ ṣe, kì í ṣe bùwó tá ń bù fọmọ ìjọ. Ọrẹ tó sì tẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa, èyí tá a fínúfíndọ̀ ṣe ni. Lọ́sẹ̀ kẹta yún ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, akẹ́kọ̀ọ́ nípa bí Ọlọ́run ṣe gba àwọn òṣìṣẹ́
sí ibi mímọ́ táwọn ọmọ Ísírẹ́lì kọ́ síbi àgọ́ àjọ sí tabernákù táwọn ọmọ Ísírẹ́lì kọ́ yìí. Ìdílé Áárónì nìkan la dá yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìdílé àlùfáà tí ó máa ṣiṣẹ́ nínú ibi mímọ́ Olúwa náà. Ìyàsímímọ́ àwọn àlùfáà nínú ẹ̀kọ́ wa àjẹjọ ó sì pín sí mẹ́ta. Abala kan ńbẹ̀ òun ni fífi omi wẹ̀ wọ́n lẹ́nu ọ̀nà àgọ́ àjọ. Abala kejì òun ni wíwọ̀ wọ́n láṣọ àlùfáà. Nínú abala kẹta ìyàsímímọ́ wọn fúnṣẹ́ náà, iṣẹ́ àlùfáà òun náà ni títa òróró sí wọn lórí. Nínú ẹ̀kọ́ yẹn a sì rí wípé ohun ìdíbàjẹ́ kankan kò gbọdọ̀ sí nínú gbogbo tó rọ̀ mọ́ ìyàsímímọ́ àwọn àlùfáà yìí. A sì pè wá níjà níjẹjọ lọ́sẹ̀ tó kọjá lọ wípé ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ á yára wa sọ́tọ̀, ẹ jẹ́ á yára wa sí mímọ́ fún Olúwa, ká sá fún ohun ìdíbàjẹ́ gbogbo, bó ti wù kó kéré mọ́, bó ti wù kó pọ̀ tó. Lọ́sẹ̀ yìí a ó rí i pé bí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nínú àgọ́ àjọ, nínú ibi mímọ́ ní tabernákù táwọn ọmọ Ísírẹ́lì kọ́ ní ibùgbé tí wọ́n kọ́ fún Olúwa. Nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí òun ni Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ bí àwọn ọmọ Ísírẹ́lì yóò ṣe máa rúbọ, fi ẹran rúbọ ní ibi mímọ́ yìí, àti tí ó jẹ́ ojúṣe àlùfáà ní ibi mímọ́ yìí, àti tí ó jẹ́ ojúṣe ọmọ Ísírẹ́lì kọ̀ọ̀kan tó bá fẹ́ fi ẹran rúbọ ní ibi mímọ́ yìí. A sì pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. A pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ ó ní a pè ní ète ọrẹ ẹbọ. Ète ọrẹ ẹbọ. Kí ni ète ọrẹ ẹbọ? Nta fẹ́ wò lábala àkọ́kọ́ inú èyí tó ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ mẹ́rin àkọ́kọ́ nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Lífítíkù orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkẹrin tá a kà tán láìpẹ́. Ṣé ẹ rí ìwé Lífítíkù? Ó jẹ́ ìwé tó tẹ̀lé Ẹ́kísódù ní sísẹ̀ntẹ̀lé. Ìwé Lífítíkù ó jẹ́ ìwé tó tẹ̀lé Ẹ́kísódù ní sísẹ̀ntẹ̀lé. Ibi tí ìwé Ẹ́kísódù parí sí òun ni pé Olúwa ní káwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kọ́ àgọ́ kan fóun. Ibi tí ìwé Ẹ́kísódù parí sí òun ni pé Ọlọ́run gbé ìlànà bí a ṣe ya àwọn àlùfáà tí ó máa ṣiṣẹ́ nínú àgọ́ yẹn, bá a ṣe yà wọ́n sọ́tọ̀, ó gbé kalẹ̀ níbi tí ìwé Ẹ́kísódù parí sínú. Ẹ wàá rí ìwé Lífítíkù ọwọ́ àtòsọlé. Níbi tí Ẹ́kísódù parí sí lòun ti bẹ̀rẹ̀. Àwọn àlùfáà àti gbọ́wọ́lé wọn báyìí, bóun ó ṣe máa ṣiṣẹ́ wọn, bó làwọn àlùfáà ó ti máa ṣiṣẹ́ wọn, kí ni ó sì jẹ́ ojúṣe àwọn ọmọ Ísírẹ́lì yòókù níbi ìjọsìn, pàápàá jùlọ tí wọ́n bá fẹ́ fi ẹran rúbọ f'Olúwa. Àwọn nǹkan wọ̀nyí oníwé Lífítíkù ló ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa wọn. Nítorí ìdí èyí, ìwé Lífítíkù ó jẹ́ ìwé tó tó sọ lé ibi tí Ẹ́kísódù tó parí iṣẹ́ rẹ̀, tó parí rẹ̀ sí. Nínú abala àkọ́kọ́ èyí tí a wá ti ń kẹ́kọ̀ọ́ yìí, nínú orí àkọ́kọ́ ìwé Lífítíkù yìí, Lífítíkù orí kìíní, Ọlọ́run gbé ìlànà kalẹ̀ lórí fífi ẹran rúbọ. Nítorí àkọ́kọ́ ìpàápàá jùlọ ẹsẹ̀ 17 àkọ́kọ́ ní orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí, ó dá lórí ìlànà àti fi ẹbọ rúbọ sí Olúwa. Ìdí nìyẹn nínú ẹsẹ̀ ìkíní àti kejì ẹgbọ́n tó wí lẹ́ẹ̀kan sí, ìwé mímọ́ ní Olúwa sì pe Mósè. Kí ló pè fún? Ó sì sọ fún un láti inú àjọ wá pé, sọ fáwọn ọmọ Ísírẹ́lì o, kí o sì wí fún wọn pé bí ẹnikẹ́ni nínú wọn bá fẹ́ mú ọrẹ ẹbọ wá f'Olúwa, tí wọ́n bá fẹ́ ni, kìí ṣe tipátipá, tí wọ́n bá fẹ́ mú ọrẹ ọba wá fún Olúwa, kí ni kí wọ́n ó ṣe? Kí ẹ̀yin kí ó mú ọrẹ ẹbọ yín wá nínú ohun ọ̀sìn, àní ti inú ọ̀wọ́ ẹran àti ti agbo ẹran. Torí náà abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí ó ń pàkíyèsí wa sí àwọn ìlànà àtẹ̀lé
láti mú ohun ẹran wá fi rúbọ fún Olúwa. Ṣùgbọ́n onírúurú ìrúbọ ló wà tá à ń fẹ́ràn ṣe nínú májẹ̀mú láíláí. Nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, àfojúsùn ẹ̀kọ́ wa ó gbára lé ẹbọ sísun nìkan ṣoṣo. Ẹbọ sísun nìkan ṣoṣo òun ní àfojúsùn ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí òun ni ó gbára lé. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Lífítíkù orí kìíní àti ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin fi sọ pé bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ẹbọ sísun tí ọ̀wọ́ ẹran, kí òun kí ó mú akọ màálù wá aláìlábùkù, kí ó mú wá tinútinú rẹ̀ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ síwájú Olúwa, kí òun sì fi ọwọ́ rẹ̀ lé ẹbọ sísun náà, yóò sì di ìtẹ́wọ́gbà láti ṣe ètùtù. Torí náà èyí ń fi hàn wá wípé nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí àti abala kejì àti abala kẹta, irú ẹbọ tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí òun ni ẹbọ sísun. Ẹnìkan wá béèrè wípé irú ẹbọ wo lẹbọ sísun? Irú ẹbọ wo lẹbọ sísun? Ẹbọ sísun nínú ìwé mímọ́ òun ni ẹbọ tí a fi fún Olúwa pátápátá láì kù ohun kan. Ẹbọ sísun sì ń ṣe àmì wípé ẹni tí ń rú ẹbọ yẹn ó fi gbogbo ayé rẹ̀ fún Olúwa pátápátá láì kù kan. Ẹbọ ìfarajìn pátápátá fún Olúwa ní ìgbọ́ràn. Ẹbọ sísun, ẹbọ ìfarajìn fún Olúwa pátápátá, ẹni tí ń rúbọ òní fún Olúwa. Nítorí wá wípé ìka wa yìí ò dọ́gba. Nítorí pé ìka wa yìí ò dọ́gba, Ọlọ́run mọ̀ wípé àwọn ọmọ Ísírẹ́lì ní lọ́wọ́ jura wọn lọ. Torí náà ẹbọ sísun yìí a wá pín sí onírú ọ̀nà mẹ́ta. Èyí tó bá rọ olúkúlùkù lọ́rùn ló lè ṣe tinútinú rẹ̀. Oríṣi àkọ́kọ́ òun lèyí tó jẹ́ wípé a fi màálù rúbọ. Àwọn tó bá nífọ̀n léèkánná, àwọn tí wọ́n bá rí jẹ tí wọ́n rí jájẹ yàtọ̀ fún pákò, àwọn ni wọ́n lè fi màálù rúbọ. Ilẹ̀ṣẹ̀ ìkarùn sọ fún wa kí o ṣe pa akọ màálù náà níwájú Olúwa. Oríṣi kejì òun làwọn tó jẹ́ wípé àwọn náà rí jájẹ o, ṣùgbọ́n níwọ̀nba ni. Irú àwọn ńlá ní kí àwọn ọmọ mọ́ àgbò wá tàbí itú. Ẹsẹ̀ ìkẹwàá lọ́sọ̀yàn fún wa bí ọrẹ ẹbọ rẹ bá sì ṣe agbo ẹran yìí ní àgùntàn tàbí ewúrẹ́. Oríṣi kejì nù. Oríṣi kẹta òun ni àwọn tó jẹ́ wípé kọ̀bà ò lé ní àwọn tálákà, tágbára wọn ọ̀ká màálù, tágbára wọn ọ̀ká itú, tágbára wọn ọ̀ká gbò. Ẹsẹ̀ ìkẹńlá ní irú àwọn wọn lè mẹ́yẹ wá. Ẹsẹ̀ ìkẹwàá ní bí ọrẹ ẹbọ rẹ bá sì ṣe ti ẹsẹ̀ ìkẹrìnlá 14 orí kìíní ìwé Lífítíkù ẹsẹ̀ ìkẹrìnlá ní bí ó bá sì ṣe pé ẹyẹ ni ẹbọ sísun ọrẹ ẹbọ rẹ sí Olúwa. Ìyẹn ò ní pé àwọn tí ó bá lágbára màálù, tí ó lágbára itú, tí ó ní agbára àgbò, wọ́n lè mú ẹyẹ wá. Ó lè jẹ́ yẹlé, ó lè jẹ́ àdàbà, gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìkẹrìnlá bó ṣe sọ fún wa. Bí ó bá ṣe pé ti ẹyẹ ni ẹbọ sísun ọrẹ ẹbọ rẹ sí Olúwa, ǹjẹ́ kí o mú ọrẹ ẹbọ rẹ wá nínú àdàbà tàbí nínú ọmọ ẹyẹlé. Ìkannú méjèèjì ni kágbára rẹ bá ká. Ṣùgbọ́n ìyówù ó wá jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí, ìṣakọ màálù ni o, ìṣe àgbò ni o, ìṣe itú ni o, ìṣe ẹyẹ ni o, iṣẹ́ kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe. Kí sì ni iṣẹ́ tí wọ́n ó ṣe? Iṣẹ́ tí wọ́n jẹ́ ni ẹbọ sísun, ẹbọ ìfaraẹnijìn pátápátá fún Olúwa ni. Iṣẹ́ kan náà tí wọ́n ó ṣe ni pé ẹni tí ń ṣe ìrúbọ yẹn ó ń ṣe pé mo fi ara mi jìn pátápátá fún Olúwa ní ìgbọràn.
sí Olúwa. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tí ó ti tẹnubodò tó ti mú nínú ète ọrẹ ẹbọ sísun, ète rẹ̀ náà ni láti fi ara wa jìn pátápátá fún Olúwa. Ìyún sún wa sí abala kejì ẹ̀kọ́ wa tá a pè ní yíyan ọrẹ ẹbọ. Yíyan ọrẹ ẹbọ, a ti mọ ète ẹbọ sísun, ète rẹ̀ ni láti fara ẹni jìn pátápátá fún Olúwa. Ìbáà ṣe màálù la fi ṣe, ìbáà ṣàgbò, ìbáà ṣe tú, ìbáà ṣe ẹyẹ àdàbà, ìbáà ṣe ẹyẹlé, ète rẹ̀ ni pé à ń fi ara wa jìn pátápátá fún Olúwa. Ṣùgbọ́n bó wá là á ṣe yan èwo láàmú nínú oríṣìí mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó ní abala kejì ẹ̀kọ́ wa yìí ló tún sọlé, èyí tí a rí nínú ìwé Lífítíkù tá a ti ń kẹ́kọ̀ọ́ orí 1 ẹsẹ̀ 10 sí 14, èyí tá a ṣẹ̀ṣẹ̀ kà tán. Lífítíkù orí 1 ẹsẹ̀ 10 sí 14. Níhìn báwo la ṣe yan èyí tá a mú nínú mẹ́tẹ̀ẹ̀ta láti fi rúbọ? Ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ ṣe ìrúbọ ẹbọ sísun, òní ó yàn èyí tágbára rẹ̀ bá ká. Èyí tágbára rẹ̀ bá ká, bó bá ṣe màálù ní nínú ẹsẹ̀ 3 àti 5, òní ó yàn. Tó bá sì ṣe àgbò ní àbítú nínú ẹsẹ̀ 10, òní ó yàn. Bó bá sì ṣe pé ẹyẹ ilé ni àbí àdàbà, èyí tágbára rẹ̀ bá ká, òní ó yàn nínú ẹsẹ̀ 14. Ṣùgbọ́n yòówù tó jẹ́ nínú ẹranko yìí, ohun kan tó jẹ́ pé kò gbọ́dọ̀ mọ́ wà ńbẹ̀ ni pé ẹranko yìí gbọ́dọ̀ jẹ́ akọ. Ìṣe màálù ni ó gbọ́dọ̀ jẹ́ akọ màálù. Ìṣe àgùntàn ni ó gbọ́dọ̀ jẹ́ akọ àgùntàn àgbò. Ìṣe wúrẹ́ ni ó gbọ́dọ̀ jẹ́ akọ itú. Ìṣe yẹ ni ó gbọ́dọ̀ jẹ́ akọ. Eléyìí ni a fìdí rẹ̀ múlẹ̀ nínú ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 10 ìwé yìí, níbi tí ìwé mímọ́ ní bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ẹbọ sísun ti inú ọ̀wọ́ ẹran, kí o mú akọ wá. Ó gbọ́dọ̀ jákọ. Nínú ẹsẹ̀ 10 náà ó ní tí ẹran ọbẹ̀ rẹ bá sì ṣe agbo ẹran, èyí ni ti àgùntàn tàbí ewúrẹ́ fún ẹbọ sísun, akọ ni kí o mú wá. Ó gbọ́dọ̀ jẹ́ akọ. Ẹnìkan wá béèrè wípé bó ló ṣe gbọ́dọ̀ jákọ? Bó ṣe gbọ́dọ̀ jákọ ni pé láyé ìgbà ni ìgbàgbọ́ wọn ni wípé akọ ṣe iyebíye ju abo lọ. Nínú gbogbo ìwé mímọ́, nínú májẹ̀mú láéláé àti májẹ̀mú titun, a sì rí ńbẹ̀ náà wípé a fi ìtóbi lé akọ ju abo lọ. Nínú àṣà àti sí àwọn ọmọ Ísírẹ́lì, a ka akọ kún ohun tó ṣe iyebíye ju abo lọ. Torí náà, nítorí bí Ọlọ́run la wá fẹ́ fi fún ohun tó ṣe iyebíye jù yẹn, akọ òun la gbọ́dọ̀ fi fún Ọlọ́run. Ìdí tí a fi sọ pé ó gbọ́dọ̀ jẹ́ akọ nìyẹn, torí pé òun ló ṣe iyebíye jù. Torí náà níhìn a rí wípé, a rí ìfìdímúlẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí wípé ohun tó yẹ Ọlọ́run wa, òun ni ohun tó ṣe iyebíye jù. Ohun tó ṣe iyebíye jù, ohun tó lóòrìn jù, ohun tó dára jù ló yẹ Ọlọ́run. Ìdí nù tí àtẹnumọ́ fi wà lórí akọ láti fi rúbọ sísun yìí. Ohun kan kejì tí ẹbọ yìí ò gbọdọ̀ mọ́ ní, ìbáà ṣe màálù ni o, ìbáà ṣàgbò ni o, ìbáà ṣe tú ni o, ìbáà ṣe yẹ ni o, ohun kan míì tó tún ṣe kókó, òun ni wípé ó gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù. Ẹran yìí gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù kankan lára. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 3 lẹ́ẹ̀kan sí, ìwé mímọ́ ní bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ẹbọ sísun ti inú ọ̀wọ́ ẹran, kí òun kí ó mú akọ wá aláìlábùkù. Aláìlábùkù, nǹkan kejì nu. Tẹ́ ẹ bá sì dé ẹsẹ̀ 10 náà, gbólóhùn yẹn náà wà ńbẹ̀. Bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ti agbo ẹran, èyí ni ti àgùntàn tàbí ewúrẹ́ fún ẹbọ sísun, akọ ni kí o mú wá aláìlábùkù.
èyí ò ní wípé ẹran yòówù ìbá àṣà màálù ní ìbá àṣàgbò ìbá àṣetú ìbá àṣẹyẹ tó bá ti lè ní àbùkù kankan àbùkù kékeré kan báyìí lára kò ṣe ìtẹ́wọ́gbà fún Ọlọ́run. èyí náà tó ń ṣàtẹnumọ́ wípé ohun tó dára jù, ohun tí ò ní kùdìẹ̀kudiẹ kankan, òun ni ohun tí ó yẹ Ọlọ́run. ibi tí abala kejì ẹ̀kọ́ wa yíyan ọrẹ ẹbọ tí òun náà ti tẹnubodò tó ti mú mi nìyẹn, tí ó sì sún wa sí abala kẹta ẹ̀kọ́ wa yìí tó gbẹ̀yìn, èyí tá à ń pè ní ìlànà ìrúbọ. ẹbọ sísun tá a wá fẹ́ rú yìí, ìlànà wo la tẹ̀lé láti rú? ìlànà wo lọ́lọ́run gbé kalẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé láti rú ẹbọ yìí? eléyìí ni abala kẹta wa ẹ̀kọ́ wa yóò tẹ̀lé tá a fi pè ní ìlànà ìrúbọ. èyí sì ní í ṣe pẹ̀lú lífítíkù tá a ti ń kẹ́kọ̀ọ́ náà ní orí kìíní ẹsẹ̀ 5 sí 9, 11 sí 13 àti 15 sí 17. lífítíkù orí kìíní ẹsẹ̀ 5 sí 9, 11 sí 13 àti 15 sí 17. ìlànà wo la tẹ̀lé láti rú ẹbọ sísun? nínú àyọkà àwọn ẹsẹ̀ bíbélì tí mo tọ́ka sí yìí, ìlànà méjì la gbé kalẹ̀ láti rú ẹbọ náà. ìlànà àkọ́kọ́ ní í ṣe pẹ̀lú ẹni tí ó mú ẹbọ wá láti rú, ó ní ojúṣe tí ó ṣe. ìlànà kejì, ó ní àlùfáà tí ó rú ẹbọ náà, òun náà ní ojúṣe tiẹ̀, kò ṣe papọ̀. ojúṣe ẹni ó fẹ́ rúbọ kò papọ̀ mọ́ ojúṣe àlùfáà tí ó rú ẹbọ. ẹ jẹ́ ká wò wọ́n ní sísẹ̀ntẹ̀lé. kí ni ojúṣe ẹni ó fẹ́ rúbọ? kí ni ojúṣe adẹ́bọ ẹni ó fẹ́ rú ẹbọ? ojúṣe 6 la rí nínú àyọkà wa yìí tí ẹni tí ó rú ẹbọ tó ní láti ṣe, tí àlùfáà ò lè bá ṣe, tí àlùfáà ò sì gbọdọ̀ bá ṣe, tó jẹ́ pé ẹni ó fẹ́ rú ẹbọ gangan òun ni ó ṣe ojúṣe 6 ọ̀hún. ojúṣe àkọ́kọ́ òun ni pé ẹni ó fẹ́ rú ẹbọ ni ó yàn ìtagbára rẹ̀ ká nínú oríṣìí 3. ẹni ó fẹ́ rú ẹbọ òun ni ó yàn ìtagbára rẹ̀ ká nínú oríṣìí 3. tó bá jẹ́ wípé màálù lágbára rẹ̀ ká òun ni ó yàn. tó bá jẹ́ wípé àgbò lágbára rẹ̀ ká òun ni ó yàn. tó bá sì jẹ́ wípé itú lágbára rẹ̀ ká òun ni ó yàn. tó bá sì jẹ́ wípé ẹyẹlé àbí àdàbà lágbára rẹ̀ ká òun ni ó yàn. ẹsẹ̀ 3, 10 àti 14 ìwé lífítíkù orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ́yànnà láàrin. ojúṣe àkọ́kọ́ nù. ẹni tí ó rúbọ fúnra ẹ̀ ní ọyẹ́ ìtagbára ẹ̀ bá ká, torí pé ẹbọ sísun kìí ṣe ẹbọ àìgbọ́dọ̀ mọ́ ṣe tinútinú ni, kìí ṣẹbọ tipátipá, kìí ṣẹbọ ẹbùwó rárá. ètí agbára rẹ̀ bá ká nínú ìsí 3 ni ó mú. ojúṣe àkọ́kọ́ tẹni tí ó rúbọ tí ó ṣe nù. ojúṣe kejì tí ó ṣe òun ni pé ẹni tó fẹ́ rú ẹbọ sísun yìí fúnra ara rẹ̀, èyí tó bá yàn nú oríṣìí 3 ni ó mú ẹran yẹn wá sí ẹnu ọ̀nà àgọ́ ibi mímọ́ Olúwa. ẹsẹ̀ 3 ìwé orí kìíní lífítíkù náà ló sọ bẹ́ẹ̀. fúnra ara rẹ̀ ni ó mú wá, yóò fínúfíndọ̀ mú wá síbi ẹnu ọ̀nà àgọ́ Olúwa, gẹ́gẹ́ bí ẹsẹ̀ 3 ṣe sọ fún wa. ojúṣe kejì tí ẹni tó fẹ́ rúbọ yẹn ní láti ṣe nù. ojúṣe kẹta tó ní láti ṣe ló wà nú ẹsẹ̀ 4 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ lífítíkù orí kìíní. ojúṣe kẹta tó ní láti ṣe òun ni pé ẹni ó fẹ́ rúbọ yìí yóò gbé ọwọ́ lé ẹranko náà tó mú wá sẹ́nu ọ̀nà àgọ́ àjọ. yìí ṣe màálù ni o, yìí ṣàgbò ni o, yìí ṣe itú ni o, yìí sì ṣe yẹlé ni o, àbádàbà, yóò gbé ọwọ́ lé. ẹnìkan wá béèrè pé kí ni ìgbọ́wọ́lé yìí túmọ̀ sí? ìgbọ́wọ́lé yìí túmọ̀ sí pé èmi o tí mò ń fi ẹranko yìí rúbọ, mo fi ẹranko yìí rọ́pò ara mi láti fi ṣètùtù fún ẹ̀ṣẹ̀ mi.
mo sì ń pinnu láti yọ̀ǹda ara mi àti ayé mi pátápátá fún Olúwa ní ìgbọràn pátápátá látòní lọ. So ìgbọ́wọ́lé yẹn ó ń ṣètò, ó ń sọ ìfirọ́pò, ń sọ, ó jẹ́ àmì pé mò ń fi ẹran yìí rọ́pò ara mi láti ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ mi, láti ṣe ìbòmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ mi, àti láti fi hàn ìpinnu mi láti jọ̀wọ́ ayé mi pátápátá fún Olúwa láìkù kan. Ẹsẹ̀ ìkẹrin ìwé Lífítíkù orí kìíní ló fìdí ìyún múlẹ̀. Ojúṣe ẹni tí ń rúbọ ẹlẹ́ẹ̀kẹrin ló wà nínú ẹsẹ̀ ìkarùn-ún àti kọkànlá ìwé Lífítíkù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ojúṣe ẹni tí ń rúbọ adẹ́bọ, òun ni ẹsẹ̀ ìkarùn-ún àti kọkànlá sọ fún wa. Ojúṣe kẹrin rẹ̀ òun náà sì ni pé ẹni tí ń rúbọ yìí, ìbáà ṣe pé ẹyẹ ni o, ìbáà ṣe pé ẹran ni o, fúnra ara rẹ̀ ni ó pa ẹran náà ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ẹsẹ̀ ìkarùn-ún àti kọkànlá sọ fún wa, àfi tó bá jẹ́ ẹyẹ nìkan ló kù. Tó bá jẹ́ pé màálù ni ẹni tó mú ẹran yẹn wá sẹ́nu ọ̀nà àgọ́, tó ti lẹ́yìn tó bá gbọ́wọ́ lé tán pé mo fi ẹran yìí rọ́pò ara mi láti kú fún ẹ̀ṣẹ̀ mi, òun ni ó dù fúnra ẹ̀. Tó bá sì jẹ́ àgbò ni àbí itú, òun náà ni ó dù fúnra rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹyẹ ni, àlùfáà ni ó ṣe é. Ìdí ni wípé ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹyẹ kò tó nǹkan. Ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹyẹ kò tó nǹkan. Ẹ̀jẹ̀ ni wọ́n ó sì fi wọ́n ibi pẹpẹ Olúwa. Torí náà tó bá jẹ́ ẹyẹ ni, àlùfáà nìkan ni ó ṣe é, torí pé ẹ̀jẹ̀ rẹ̀ ò tó nǹkan láti lè fi wọ́n ibi pẹpẹ Olúwa. Ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé àgbò ni àbí màálù àbí itú, ọ̀wọ́ ẹ̀jẹ̀ lásán, òun ni ẹ̀jẹ̀ rẹ̀ lásán, lẹ́yìn tí adẹ́bọ bá ti dù tán ni àlùfáà ọgbà tí ó fi lọ wọ́n pẹpẹ Olúwa. Ojúṣe ẹlẹ́ẹ̀kẹrin tí adẹ́bọ tó fẹ́ rú ẹbọ sísun tí ó ṣe nù, kó dù ẹbọ ẹran tó fẹ́ fi rúbọ kó dù fún rẹ̀. Dídú tí ó dù ẹran yìí, pípa tí ó pa ẹran yìí, ó sì rán wa létí ìdíyelé ẹ̀ṣẹ̀. Ó rán wa létí ìdíyelé ẹ̀ṣẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, nínú ìwé Lífítíkù, nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún, Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún, nígbà tọ́lọ́run bá Ádámù ń sọ̀rọ̀ nínú ọgbà Ídẹ́nì, ṣé ẹ gbàgbé tọ́lọ́run wí? Ìwé mímọ́ ní ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ìwọ ò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tó o bá jẹ báyìí kíkú ló kù. Èyí ni pé ìdíyelé ẹ̀ṣẹ̀ ikú ni. Tẹ́ ẹ bá wá sínú májẹ̀mú titun, Róòmù orí 6 ẹsẹ̀ 3:20, ìwé mímọ́ tó ṣe àtẹnumọ́ nǹkan náà, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹ má gbàgbé, ẹran tá a fi ń rúbọ sísun yìí, arọ́pò ni a fi ń ṣe fún ẹni tí ń ṣèrúbọ òun, láti fi ṣètùtù, láti fi ṣe ìbòmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹranko tí a pa jẹ́ arọ́pò fẹ́ni tí ń rúbọ. Ó sì rán wa létí, pípa tí ó pa fúnra rẹ̀ rán wa létí ìdíyelé ẹ̀ṣẹ̀. Ẹran yìí mo fi rọ́pò ara mi, èmi ló yẹ ń kú, torí ikú lèrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n mo fẹ́ ẹranko yìí rọ́pò ara mi. Síbẹ̀, fífi ẹranko rúbọ kò lè wẹ ẹ̀ṣẹ̀ ènìyàn nù kúrò pátápátá. Ìdí nìyí tí Jésù fi nílò láti wá sáyé, láti wá gbà wá là nípa fífi ara rẹ̀ rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé lórí igi àgbélébù ní Calvary. Torí náà, Jésù òun ni arọ́pò mi. Jésù ni arọ́pò gbogbo àwọn tó gbàgbọ́, bí ẹranko tá a pa tá à ń sun yìí ṣe jẹ́ arọ́pò fún ẹni tí ń rúbọ. Jésù Kristi òun ni arọ́pò wa
òun ló gba kú wa kú abálájọ táwọn bàbá wa fi máa ń kọ lórin pé ikú oró tí ń bá kú, ìyè ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo ẹ̀ ló ti kó lọ. Ìwé Róòmù orí karùn-ún Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ ó sì fìdí tí mò ń sọ yẹn múlẹ̀. Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ìwé mímọ́ ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Kristi kú ní ipò wa. Kristi gba ikú wa kú. Tẹ́ bá sì kú mẹ́rin tẹ́ lọ sínú Tẹsalóníkà kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Tẹsalóníkà kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án, ìwé mímọ́ ní nítorí Ọlọ́run yàn wá kì í ṣe fún ìbínú ṣùgbọ́n sí àti ní ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹni tó kú fún wa, ẹsẹ̀ ìkẹwàá nù, ẹ gbọ́ dáadáa, ẹni tó kú fún wa pé bí a bá jí tàbí bí a bá sùn kí a lè jùmọ̀ wà láàyè pẹ̀lú rẹ̀. Ẹni tí ó kú fún wa, ìyẹn ni pé ẹni tó gba kú wa kú. Ojúṣe ẹni tí ó rú ẹbọ sísun òun ni pé òun ni ó pa ẹran tó fẹ́ fi rúbọ yẹn, tí ń sì rán wa létí ìdíyelé ẹ̀ṣẹ̀ pé ikú ni. Ẹran yẹn ní òun ló yẹ kó kú ikú, ṣùgbọ́n ẹran tó pa òun ló dípò rẹ̀. Ṣùgbọ́n mò ń sọ fún wa pé ẹranko kò lè wẹ ẹ̀ṣẹ̀ èèyàn nù pátápátá. Ìdí nìyẹn tí Jésù fi nílò láti wá sáyé láti fi ara rẹ̀ rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, tí ìwé mímọ́ sì ń sọ fún wa pé ó gbà kú wa kú. Ikú oró tá a bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tá a bá jẹ nítorí ẹ̀ṣẹ̀ wa, Jésù gbà kú. Ojúṣe karùn-ún tí ẹni tí ó rú ẹbọ sísun gbọ́dọ̀ ṣe òun ni wípé òun ni ó bò awọ ẹran náà, òun náà ni ó sì gé e léríkèéríkèé, òun ni ó bò gbogbo awọ ẹran náà tó fẹ́ fi rúbọ, àfi ẹyẹ nìkan ṣoṣo ni ò ní ṣe bẹ́ẹ̀ fún. Òun ni ó sì gé lóríkèéríkèé. Ẹsẹ̀ ìkẹfà àti kejìlá ìwé Lífítíkù orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ẹni tí ń rúbọ nígbà tó bá pa á tán, òun ni ó bò awọ rẹ̀. Lẹ́yìn tó bò awọ rẹ̀ tán, òun náà ni yóò gé ní oríkèéríkèé, orí sọ́tọ̀, ìtàn lọ́tọ̀, ẹsẹ̀ lọ́tọ̀, òun ni ó gé lóríkèéríkèé. Ẹsẹ̀ ìkẹfà àti kejìlá ìwé Lífítíkù orí kìíní tá à ń kẹ́kọ̀ọ́ nú rẹ̀ ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ojúṣe kẹfà tó gbẹ̀yìn tí ẹni tí ń rú ẹbọ sísun ní láti ṣe òun ni pé ẹni tí ń rú ẹbọ sísun òun ni ó fọ gbogbo ìgbẹ́ tó wà nínú ìfun ẹran tí ń fi ń rúbọ àti ìdọ̀tí tó wà ní ẹsẹ̀ ẹran tí ń fi ń rúbọ. Ẹsẹ̀ ìkẹsàn-án àti kẹtàlá ìwé Lífítíkù orí kìíní ló fìdí èyí múlẹ̀. Ẹni tí ń rúbọ òun ni ó pọ́ ìfun ẹran tí ó tu gbogbo ìgbẹ́ tí ń bẹ ń bẹ jáde, tí ó fọ̀ tí ó mọ́ tété. Òun náà ni ó fọ ẹsẹ̀ ẹran tó ti fi yí ìgbẹ́ tó ti fi yílẹ̀ tí ó mọ́ tété. Ẹsẹ̀ ìkẹsàn-án orí kìíní ìwé Lífítíkù àti ẹsẹ̀ ìkẹtàlá ló fìdí èyí náà múlẹ̀. Ojúṣe mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ojúṣe ẹni tí ń rú ẹbọ sísun nìyẹn. Gbogbo àwọn ojúṣe mẹ́fẹ̀ẹ̀fà yìí kò wá ní ohunkóhun ń ṣe pẹ̀lú pẹpẹ Olúwa, kò ní ohunkóhun ṣe pẹ̀lú pẹpẹ Olúwa. Ìdí nìyí tó fi jẹ́ pé ọmọ Ísírẹ́lì kọ̀ọ̀kan tí ó bá rú ẹbọ yìí, òun ni yóò fúnra rẹ̀ ṣe nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí. Ṣùgbọ́n gbogbo èyí tó bá ní í ṣe pẹ̀lú pẹpẹ Olúwa, àwọn ọmọ Áárónì tí í ṣe àlùfáà nìkan ṣoṣo ni wọ́n lè ṣe é. Ìyẹn ló wá sún wa sí ojúṣe àlùfáà nínú ẹbọ sísun. Ojúṣe àlùfáà nínú ẹbọ sísun. Tẹ́ ẹ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá nígbà tí à ń kẹ́kọ̀ọ́ ìyàsímímọ́ àlùfáà, ìwé mímọ́ fi yé wa sì tẹnumọ́ wípé ojúṣe àlùfáà, iṣẹ́ àlùfáà, iṣẹ́ ìran Áárónì nìkan ṣoṣo ni. Ìran Áárónì nìkan ṣoṣo òun ni Ọlọ́run yà sọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Nínú ìwé Ẹ́kísódù tá a ti kẹ́kọ̀ọ́ orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkeje sí kẹsàn-án, ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ohun tí ìwé mímọ́ wí.
Ẹ́kísódù orí ìkọkàndínlọ́gbọ̀n 29 ẹsẹ̀ ìkeje sí kẹsàn-án ẹgbọ́n tí ìwé mímọ́ tá a kà lọ́sẹ̀ tó kọjá ẹgbọ́n tó wí. Nígbà náà ni ìwọ ó sì mú òróró òtá sórí, ìwọ ó sì dà sí lórí, ìwọ ó sì fi òróró yà á sí mímọ́, ìwọ ó sì mú àwọn ọmọ rẹ̀ wá tòsí, ìwọ ó sì wọ̀ ọ́ ní ẹ̀wù, ìwọ ó sì dì ní àmùrè ọ̀já àmùrè, Áárónì àtàwọn ọmọ rẹ̀, ìwọ ó sì fi fìlà dé wọn. Iṣẹ́ àlùfáà, ẹ gbọ́ mi dáadáa, iṣẹ́ àlùfáà yóò sì máa jẹ́ tiwọn ní ìlànà títí ayé. Iṣẹ́ àlùfáà yóò sì máa jẹ́ tiwọn ní ìlànà títí ayé. Ìwọ ó sì ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́. Nítorí náà ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú iṣẹ́ àlùfáà nínú ẹbọ sísun, ẹnu ọwọ́ Áárónì àtàwọn ọmọ rẹ̀ nìkan ni a lè ṣe. Kí wá ni tó ní í ṣe pẹ̀lú ojúṣe àlùfáà nínú ẹbọ sísun? Ojúṣe àkọ́kọ́ èyí tí ìwé mímọ́ tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí là sílẹ̀ tó jẹ́ ojúṣe àlùfáà, ó ní wípé ojúṣe àlùfáà ni nígbà tí ẹni tó fẹ́ fẹ́ràn rúbọ tó bá ti dú tó pa tán, ẹ̀jẹ̀ ẹran ojúṣe àlùfáà ni láti gbà á kó sì lọ lè fi wọ́n bí pẹpẹ Olúwa. Ẹsẹ̀ ìkarùn-ún, ìkọkànlá àti kẹẹ̀ẹ́dógún ìwé Lífítíkù orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ ó fìdí ojúṣe yẹn múlẹ̀. Àlùfáà ni ó gba ẹ̀jẹ̀ ẹran. Ẹni tí ń rúbọ ni ó pa ẹran yẹn fúnra rẹ̀, ṣùgbọ́n àlùfáà ni ó gba ẹ̀jẹ̀ ẹran yóò wá fi wọ́n ibi pẹpẹ Olúwa. Ojúṣe àlùfáà àkọ́kọ́ nù. Ojúṣe àlùfáà kejì nínú ẹsẹ̀ ìkeje ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ó ní pé òun ni ó tò igi ìdáná sábẹ́ pẹpẹ Olúwa. Òun náà ni ó sì finá sí. Òun ni ó tò igi síbi pẹpẹ náà, òun náà ni ó sì finá sí. Ojúṣe rẹ̀ kejì nu tí ẹsẹ̀ ìkeje ìwé Lífítíkù orí kìíní fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ojúṣe àlùfáà kẹta nínú ẹsẹ̀ ìkẹjọ ìwé Lífítíkù orí kìíní, ó ní pé àwọn ẹ̀yà ẹran yẹn tí ẹni tí ń rúbọ ti gé lóríkèéríkèé, àlùfáà ni ó gbé tí ó wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tò sórí pẹpẹ Olúwa, tí ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tò sórí pẹpẹ Olúwa fún sísun. Ojúṣe àlùfáà kẹta nù. Ojúṣe àlùfáà tó gbẹ̀yìn tí í ṣe ẹlẹ́ẹ̀kẹrin, ó ní pé ojúṣe àlùfáà wá ni pé lẹ́yìn tó tò tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ sórí pẹpẹ Olúwa tó sì ti sáná sí igi tó ti tò sílẹ̀, tí igi yẹn sì ti ń jó, tẹran ti ń jó, ojúṣe àlùfáà ní láti rí wípé gbogbo ẹran tó tòun ó jóná gúdúgúdú, ó dèérú. Ẹsẹ̀ ìkẹsàn-án, ìkẹtàlá àti kẹtàdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Lífítíkù orí kìíní ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ojúṣe àlùfáà ní láti rí pé ìkankan ò yọ sọnù nínú ibùdó àwọn ẹ̀yà ẹran, àfìgbẹ́ rẹ̀ tá a fọnù, àfi ìyẹ́ rẹ̀ tàbí awọ rẹ̀ tá a bó. Gbogbo ẹ̀yà ẹran pátá ló gbọ́dọ̀ pé pérépéré, tó sì gbọ́dọ̀ sun, tó sì gbọ́dọ̀ gbóná gúdúgúdú kó di eérú pátápátá. Gbogbo ẹ̀yà ara yìí ló sì gbọ́dọ̀ jóná gúdúgúdú. Àfìgbẹ́ rẹ̀ nìkan, àbí awọ rẹ̀, àbí ìyẹ́ rẹ̀ tó bá jẹ́ pé yẹ òun nìkan, òun ni àyọkù. Ṣùgbọ́n gbogbo yòókù pátápátá ni àlùfáà gbọ́dọ̀ rí wípé ó jóná ó sì di eérú, torí pé ẹbọ sísun ni. Èyí tí ń ṣe àmì wípé ẹni tí ń rúbọ yìí ti jọ̀wọ́ gbogbo ayé rẹ̀ pátápátá fún Olúwa ní ìgbọràn. Ó ti jọ̀wọ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ ẹran yẹn bá ṣe jọ̀wọ́ gbogbo ẹ̀yà ara rẹ̀ pátápátá fún Olúwa ní sísun, ń sàmì wípé ẹni tí ó wá fẹ́ràn rúbọ, ó ní òun ti ṣe tán o, òun sì fi gbogbo ayé òun pátápátá fún Olúwa ní ìgbọràn pátápátá sí Ọlọ́run. Ohun tí ẹbọ sísun ń sàmì nu, àmì ìfara ẹni jẹ pátápátá fún Olúwa ni. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n nìkan béèrè wípé kí wá làwọn kókó ẹ̀kọ́ tí Ọlọ́run fẹ́ mú jáde fún wa nú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé Kìrìsìtẹ́nì wa lójoojúmọ́. Màá sì tẹnumọ́ kókó méjì àbí mẹ́ta. Àkọ́kọ́ ó ní wípé ẹ̀kọ́ yìí ń pè mí àti yín wípé kí a fi ara wa jìn pátápátá
fún Olúwa, ká gbọ́ràn pátápátá sí Olúwa, ká sin Olúwa lẹ́mìí àti lótìtọ́. Ẹbọ sísun bí mo ti sọ nú ẹ̀kọ́ yìí, ẹbọ ìfaraẹnijẹ̀ pátápátá f'Olúwa ni. Ó jẹ́ àmì wípé arúbọ yìí, ẹni tí ń rú ẹbọ yìí, ó ti pinnu pé mo ṣetán láti fi ara mi jẹ̀ pátápátá fún Olúwa ní ìgbọràn. Ó sì ń kọ́ èmi àti yín gẹ́gẹ́ bí Kristẹni lónìí láti fi ara wa jẹ̀ pátápátá fún Olúwa ní ẹbọ ààyè mímọ́ láì lábùkù, gẹ́gẹ́ bí Paul apostoli ṣe sọ fún wa nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1, nígbà tí ìwé mímọ́ ní nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, bàbá, màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú afẹ́fẹ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹ̀kọ́ yìí ń pè mí àti ẹ̀yin wípé kí a fi ara wa jìn pátápátá fún Olúwa. Kókó kejì tí ẹ̀kọ́ yìí ń pàkíyèsí wa sí, òun ni pé ìfifún Olúwa ó gbọ́dọ̀ jẹ́ tinútinú àti bí agbára wa bá ṣe mọ. Má ṣe jura rẹ lọ torí pé o fẹ́ f'Olúwa ní nǹkan. Ìfifún Olúwa ó gbọ́dọ̀ jẹ́ tinútinú tó tinú wa wá. Ó sì gbọ́dọ̀ jẹ́ bí agbára wa bá ṣe mọ. Ọlọ́run kò béèrè ohun tá à ní lọ́wọ́ wa. Ọlọ́run ò béèrè ju ohun tí ń bẹ lọ́wọ́ wa lọ. Ọrẹ tó ṣètẹ́wọ́gbà kì í ṣẹ̀bùwó, kì í ṣàfipáṣe, tàbálà ìgbọ́dọ̀ mọ́ ṣe. Ẹbọ sísun kì í ṣọ̀ranyàn, kì í ṣẹbọ tipátipá. Ẹbọ àtinúwá ni, bí agbára ẹnì kọ̀ọ̀kan bá sì ṣe mọ́ ni. Ìdí nìyí tó fi pín sọ́nà 3. Lágbára rẹ bá ká màálù déédéé, lágbára rẹ bá gbò bá sì lágbára rẹ ká déédéé, bí túsì ní déédéé, bọ́ bá sì jẹ́ yẹlé ni àbádàbà, lágbára rẹ bá ṣe ká ní. Bọ́ bá pa màálù, akọ màálù, tèmi sì pa ẹyẹlé, iṣẹ́ kan náà méjèèjì ó ṣe. Àmì pé à ń fara wa jìn pátápátá fún Olúwa ní ìgbọràn ni. Nítorí náà, àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ìfifún Olúwa ó gbọ́dọ̀ jẹ́ tinútinú, ó sì gbọ́dọ̀ jẹ́ bí agbára wa bá ṣe kí ni bó bá ṣe mọ́. Ìdí nìyí ńgbà táwọn òbí Jésù Olúwa wa tí wọn ó gbé wọnú tẹ́ḿpìlì, bágbára wọn ṣe mọ́ ní àṣẹṣe. Nígbà tí Jósẹ́fù àti Màríà ó gbé Jésù wá fún ìyàsímímọ́ nínú tẹ́ḿpìlì, bágbára wọn ṣe mọ́ ní àṣẹṣe. Ẹni bò ní mo ṣe mọ̀. Ẹ jẹ́ àjọjọ lọ sínú ìwé Lúùkù ńgbà náà orí 2. Lúùkù orí 2 ẹsẹ̀ 22 sí 24. Lúùkù orí 2 ẹsẹ̀ 22 sí 24. Ìwé mímọ́ ní nígbà tí ọjọ́ ìwẹ̀nùmọ́ Màríà sì pé, gẹ́gẹ́ bí òfin Mósè, wọ́n gbé Jésù wá sí Jerúsálẹ́mù láti fi fún Olúwa. Bí a sì ti kọ sínú òfin Olúwa pé gbogbo ọmọ ọkùnrin tí ó ṣe àkọ́bí, òun ni a ó pè ní mímọ́ fún Olúwa, yín ni a yà sọ́tọ̀ fún Olúwa, àti láti rú ẹbọ gẹ́gẹ́ bí èyí tí a wí nínú òfin Olúwa, àdàbà 2 tàbí ọmọ ẹyẹlé 2. Àdàbà 2 tàbí ọmọ ẹyẹlé 2. Òun ni Jósẹ́fù àti Màríà fi rúbọ ìyàsímímọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin Olúwa ti wí òfin Olúwa tí wọ́n ń tọ́ka sí nínú ìwé Lífítíkù ló wà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ sáré lọ wo orí 12 kẹ́ ẹ wo ohun tó fi gangan sọ. Lífítíkù orí 12 ẹsẹ̀ 6 sí 8 lòfin tí wọ́n ń tọ́ka sínú ìwé Lúùkù. Lífítíkù orí 12 ẹsẹ̀ 6 sí 9 sí 8 ìwé mímọ́ ní nígbà tí ọjọ́ ìwẹ̀nùmọ́ rẹ̀ bá pé fún ọmọkùnrin tàbí fún ọmọbìnrin, kí ó mú ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan wá fún ẹbọ sísun, àti ẹyẹlé àti àdàbà fún ẹbọ ẹ̀ṣẹ̀
tọ̀ àlùfáà wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ohun tí òfin yẹn gangan sọ ni pé kó mú ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan wá. Ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹjọ wá fi lé pé tó o bá gbára rẹ ọ̀bá wá ká o, ẹ̀gbọ́n tẹsẹ̀ ìkẹjọ wí, bí kò bá sì lè mú ọ̀dọ́ àgùntàn wá, ǹjẹ́ kó mú àdàbà méjì tàbí ẹyẹlé méjì wá. Tí agbára rẹ ọ̀bá ká ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan, kó mú àdàbà méjì tàbí ẹyẹlé méjì wá. Àdàbà méjì tàbí ẹyẹlé méjì tó wà ní ẹsẹ̀ ìkẹjọ òun ni a mú wá nípa ìyàsímímọ́ ti Jésù, torí pé ń tágbára àwọn òbí Jésù kánú. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ìfifúnni nínú ìjọ Ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ tipátipá, kò gbọ́dọ̀ jẹ́ ká ṣe jura wa lọ, ó gbọ́dọ̀ jẹ́ tinútinú, tọkàntọkàn, àti bí agbára olúkúlùkù bá ṣe kíni o, bó bá ṣe mọ. Síwájú sí i lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ohun tó bá dára jùlọ òun ni ká máa fi fún Olúwa nígbà gbogbo. Ohun tó bá dára jùlọ òun ni ká máa fi fún Olúwa nígbà gbogbo. Ọrẹ tó ṣe iyebíye jùlọ ńlọ yẹ Ọlọ́run. Àwọn ará àtijọ́, àwọn ọmọ Ísírẹ́lì nínú àṣà àtìṣe wọn, wọ́n ní ìgbàgbọ́ wípé akọ ó ṣe iyebíye ju abo lọ. Akọ ó ṣe iyebíye ju abo lọ. Ìdí nìyí ẹran ọbọ sísun tí a fi tẹnu mọ́ pé ó gbọ́dọ̀ jẹ́ akọ, torí pé akọ ṣe iyebíye jabo lọ. Kí ni kókó ẹ̀kọ́ tá ń fà jáde níhìn? Ó ní wípé ọrẹ yòówù tá a mú wá fún Olúwa ó gbọ́dọ̀ jẹ́ èyí tó ṣe iyebíye jù. Tó bá jẹ́ pé owó la fẹ́ dá, ó gbọ́dọ̀ jẹ́ owó tó ṣe iyebíye jù. Ní gbogbo orílẹ̀-èdè pátápátá wọ́n ṣe owó yẹn nípele ìpele. A ní kọ́bọ̀, a ní náírà, a ní náírà 5, a ní náírà 10, a ní 20 náírà aláàdọ́ta, a ní 100 papọ̀, a sì ní 1000 kan lódidi. Èyí wo ló ṣe iyebíye jù nú àwọn òǹkà owó yẹn lẹ́yọ kọ̀ọ̀kan? Ọlọ́run ń béèrè wípé ohun tó ṣe iyebíye jù ló yẹ ká máa fi fún Ọlọ́run. Ẹbọ sísun yìí ń kọ́ wa pé ohun tó ṣe iyebíye jù ó ní ká máa fi fún Ọlọ́run. Lọ́nà kẹrin nínú ẹ̀kọ́ yìí ń kọ́ wa bíi ti ọ̀sẹ̀ tó kọjá lọ pé kẹ́nì kọ̀ọ̀kan wa ká ṣàfọ̀mọ́ ayé wa. Nínú ẹ̀kọ́ yìí a rí wípé ohun gbogbo tó jẹ́ ìdọ̀tí inú, a ní kí ẹni tó fẹ́ rú ẹbọ ńkọ́ fọ gbogbo ìdọ̀tí inú ẹran ńkọ́ fọ̀ jáde. Ìdọ̀tí ẹsẹ̀ ẹran ńkọ́ fọ̀ dànù. Awọ ẹran tó ti lè kó dọ̀tí kó yọ kúrò. Ìyẹ́ ẹran tó bá jẹ́ yẹni kí wọ́n tú dànù. Ṣùgbọ́n ẹran gangan lódidi ní ti ẹ̀yìn tí wọ́n bá ti fọ gbogbo ìdọ̀tí ara rẹ̀ tán ni kí wọ́n wá kí àlùfáà kó wá tò sórí pẹpẹ Olúwa kó dáná sun gúdúgúdú, ọrẹ olóòórùn dídùn ni. Ẹ̀kọ́ yìí ń kọ́ mi àti ẹ̀yin bàbá, màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi wípé ẹ jẹ́ á mú ìdọ̀tí ayé wa kúò. Mú gbogbo ìdọ̀tí ayé rẹ kúò. Bí adẹ́bọ yìí ó ṣe mú gbogbo ìdọ̀tí tí ń bẹ nínú àti lóde ẹran tó fẹ́ fi rúbọ tí ó mú kúò. Ìdọ̀tí ara ni, ìdọ̀tí ọkàn ni, ìdọ̀tí inú ni, ìdọ̀tí òde ni, ìdọ̀tí èrò, ìdọ̀tí ọ̀rọ̀, ìdọ̀tí ìwà, ìdọ̀tí ìṣe. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká mú gbogbo ìdọ̀tí tí máa ń bẹ nínú ayé wa kúò pátápátá. Gbogbo ìdọ̀tí inú àtòde ayé wa, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká fọ ayé wa kó mọ́ tótó. Ọlọ́run mímọ́ lọ́lọ́run wa. Bí ayé wa ò bá mọ́, kò lè gbénú ayé wa, ẹ̀mí rẹ̀ ò ní gbénú ìdọ̀tí. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó ń kọ́ wa pé ìsìn fún Ọlọ́run ó jẹ́ ọlọ́dan ni, ó sì jẹ́ alájọṣe. Ìsìn fún Ọlọ́run látàtètè kọ́ṣe títí dìsinsìnyí yìí ó jẹ́ ọlọ́dan ni, ó sì jẹ́ alájọṣe. Nínú ẹbọ sísun tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí yìí, ẹni tí ń rúbọ ó ní ojúṣe kẹ́bọ yẹn tó ṣètẹ́wọ́gbà. Àlùfáà òun náà lójúṣe tiẹ̀ kẹ́bọ yẹn tó ṣètẹ́wọ́gbà. Ọ̀tọ̀ọ̀tọ̀ òun lójúṣe olúkúlùkù wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni nínú ìjọsìn àwọn ọmọlẹ́yìn Kristi lónìí, olùṣọ́ àgùntàn ní ojúṣe tiẹ̀ nínú ìsìn.
àwa olùjọ́sìn yòókù náà ẹnìkọ̀ọ̀kan wa náà ní ojúṣe wa nínú ìjọ́sìn. Ojúṣe yòówù nígbà gbogbo tó o bá wà nínú Olúwa láti jọ́sìn, ṣe ojúṣe rẹ dáradára, kópa tó jọjú nínú ìsìn, sin Ọlọ́run ní ẹ̀mí àti lótìtọ́, ó sì dá lábùkún fún. Nínú ilé ìjọsìn má jẹ́ má ga gbóná lásán. Nínú ilé ìjọsìn má jẹ́ èrò òwòrán, sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́. Ìsìn nínú ilé Olúwa ó ń pè wá pé ká kópa tiwa bí àlùfáà ti ń kópa tirẹ̀, àwọn ọmọ ìjọ tá a jọ ń jọ́sìn káwa náà kópa tiwa. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi ó nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí tó bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín, ẹ pín pẹ̀lú ìdílé yín, ẹ pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, ẹ pín nínú àwùjọ tẹ́ ẹ wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ kí a máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yín, àwọn fọ́nrán rẹ̀ ká máa fi ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà WhatsApp yìí: **2 3 4 8 1 3 2 2 àti 2. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp yìí: *2 3 4 8 2 àti 2. +234 81 11 32 99 55. Tẹ́ bá fẹ́ kí a máa fi ẹ̀kọ́ yìí fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí nọ́mbà yìí: +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a ó tún máa pàdé, mo fà yín lé Olúwa Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìjọ wa gbogbo káàkiri gbogbo àgbáyé. Àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 23 oṣù kẹta 2025 yìí, àdúrà mi ni pé Ọlọ́run ó tún ṣí wa ń yè jù báyìí lọ láti ní ẹ̀kúnrẹ́rẹ́ òye ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, ẹ jẹ́ á kó ipa ribiribi, ipa dáradára nínú rẹ̀. Gbogbo wa ó sì di alábùkún fún ní orúkọ Jésù. Ire o, ó dàbọ̀.